Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o. A kú ọjọ́ òní, a kú ìsìn òní. Ẹ káàbọ̀ sí Jesus Lovers Everywhere Online Community Church. Àwa olùfẹ́ Jésù káàkiri la gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lónìí. Mo fẹ́ ká parapọ̀ níbi gbogbo tá a bá wà lágbàáyé, àwa ọmọ káàárọ̀ òjíire ká parapọ̀ ká jọ́sìn sí Olúwa lónìí. Ìwọ tó o bá rí ìjọ kankan wọnú ẹ̀ lónìí láti jọ́sìn o láwáwí kankan o. Ìwọ tó bá lè gbọ́ mi, tó bá lè rí mi lórí ẹ̀rọ amóhùnmáwòrán tó wà lọ́wọ́ rẹ pẹ̀lú ẹ̀rọ ayélujára bí ajere yẹn, ó yá yẹ ká jọ jọ́sìn papọ̀, ẹ ká yin Olúwa papọ̀ lónìí lọ́jọ́ Olúwa ká mọ rírì ẹ̀. A ti dé nìyẹn o, ẹ ké sí àwọn tó wà nítòsí, ẹ ké sí bàbá, ẹ ké sí màmá, ẹ ké sí ìyá, ẹ ké sí ẹ̀gbọ́n, ẹ ké sí àbúrò pé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. Àwọn tó máa ń gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lọ́jọ́jọ́ ìsinmi, wọ́n ti gbé ìsìn ọ̀wọ̀ yìí dé o, wọ́n ti gbé dé káwa mọ́lé. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kó mọ̀ wípé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Nítorí náà Ọlọ́run lọ́ba, òun lọ̀gá, òun làjùlọ, àjùlọ tí ò ṣe é wí lẹ́jọ́, òun lọ́lọ́run. Mo fẹ́ kí á papọ̀ níbi tá a wà lónìí, ká fi ọpẹ́ wa wọlé, ká fi ọpẹ́ wa bẹ̀rẹ̀, ká júbà Ọlọ́run, ká júbà rẹ̀, ká fi ọkàn ìmoore hàn. Bẹ́ẹ̀ ni ká fi ọkàn ìmoore wọn Ọlọ́run wípé ó ṣeun. Ìwé mọ́ sọ wípé nítorí tí Olúwa ṣeun, nítorí àánú rẹ̀ yóò ṣe kí ni, ó dúró láéláé, ó ní ká yin Olúwa. Mo fẹ́ ká fi ọkàn wa yìn, ká fi ẹnu wa yìn, ká fi orin wa yìn. Àwa tá a lè kọrin, ẹ jẹ́ á fi orin wa yìn. Àwa tá a lè jó, ẹ jẹ́ á jó yìn, ijó dáadáa ni o, ijó dáadáa. Ẹ ká fi yin Ọlọ́run lókè, ẹ ká fi yin Ọlọ́run, Ọlọ́run tó ń tọ́jú wa, ọba tó ń ṣètọ́jú wa. Bẹ́ẹ̀ ni abiyamọ tòótọ́, Ọlọ́run ló wà lẹ́yìn ẹ o, òun ló ń gbà fún ẹ, ló ń gbà fún èmi náà. Ìwọ tó o bá yìí wà láyé lónìí tó lè gbọ́ mi, ìrètí ń bẹ fún ọ, Ọlọ́run sì ń bẹ fún ọ. O lè má tí ì mọ̀, ó wà fún ọ. Kì í ṣe gbogbo àwa tá a mọ̀ nìkan ló wà fún, àti ìwọ tó o tí ì mọ̀, ó wà fún ọ. Ó retí ọjọ́ tó máa mọ̀ kó o bá lè mọ̀ wípé òun náà ló mú ọ wà láyé o, òun ló mú ọ wà láàyè rere. Ó yá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí ní fi ọpẹ́ rẹ fún, bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Sọ pé Ọlọ́run ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mọ́ ó ṣé. Ọlọ́run ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mọ́ ó ṣé. Ọlọ́run ó ṣé, bàbá ó ṣé, ẹ̀mọ́ ó ṣé. Ó ṣé o, ó ṣé ọjọ́ òní. Òní ní ọjọ́ kejìlá, ọjọ́ kejìlá oṣù kìíní ọdún tá a wà nínú rẹ̀, inú ọdún titun. Ọdún titun tá a wà yìí, ọdún tó lágbára ni, ọdún ìyanu ni, ọdún agbára ni, ọdún tí Ọlọ́run fẹ́ ṣe ògo ńlá fún èmi àti rẹ. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àti rí ọjọ́ méjìlá, àti jẹ́ ọjọ́ méjìlá nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó ṣe dáadáa fún wa, ó ṣe dáadáa fún wa. Ọlọ́run dáadáa ni, bàbá dáadáa ni. Ó ń tọ́jú wa, ó ń pèsè fún àìní wa, ó ń bá ẹni wa pàdé, ó ń tọ́jú wa, ìjáde ẹ̀ ti wọlé wa, kò jẹ́ ó léwu nínú. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Jẹ́ kí ọkàn rẹ kó mọre o, jẹ́ kó wá látọkàn ẹ. Má kàn máa dúpẹ́ torí pé mo ní kó o dúpẹ́. Jẹ́ kó wá látọkàn rẹ. Mọre lóòótọ́, mọre lóòótọ́, mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbé Olúwa ga pẹ̀lú mi, èèyàn Ọlọ́run ni ẹ́, ìwọ náà gbé Olúwa ga níbi tó bá wà. Ohun tó o bá ń ṣe fílẹ̀ lákòókò yìí, jẹ́ ká sáré fi wákàtí yìí, wákàtí kan náà ni ká sáré fi yin Olúwa, ká sáré fi gbé e ga. Ó yá yìn kó gbé e ga, yìn kó gbé e ga, yìn kó gbé e ga. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Rántí gbogbo oore ojoojúmọ́, rántí gbogbo àǹfààní ojoojúmọ́, rántí gbogbo àǹfààní, rántí gbogbo ìwọlé àti ìjáde, rántí gbogbo ètò ìṣúná owó rẹ tọ́lọ́run pèsè fún ẹ. Ọlọ́run jẹ́ á tọrọ jẹ. Bẹ́ẹ̀ ni àwọn kan ń tọrọ lónìí, àwọn kan iṣẹ́ tó ń ṣe ni wípé wọ́n ń tọrọ láti ibì kan dé ibòmíràn, wọ́n ń tọrọ káàkiri. Ọlọ́run jẹ́ á tọrọ jẹ. Ìwé mọ́ sọ wípé mo ti dàgbà, mo ti wà léwe, mo sì tún dàgbà, mi ì rí ká kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kó máa tọrọ jẹ. Àwa tí kì í tiẹ̀ ń ṣe olódodo ló bí wa gan, tá a wá dàgbà, tá a mọ Ọlọ́run jẹ́ á tọrọ jẹ. Kábọ̀sì bọ́ sí àwa tó yẹ pé olódodo ló bí wa, Ọlọ́run náà ò jẹ́ ká tọrọ jẹ. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ á tọrọ jẹ, Ọlọ́run ò jẹ́ á ṣagbe, Ọlọ́run ò jẹ́ á ṣagbe, Ọlọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ wa ó ṣòro ṣe. Kò sí ohun tó lè máa là kọjá, kò sí ohun tó ṣòro ṣe. Ó lè ṣòro fún wọn kó láti ronú ẹ̀, láti wò bó ṣe rí, ṣùgbọ́n kò ṣòro fún Ọlọ́run. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó gbé ga o, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn kó gbé ga, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó gbé ga, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó gbé ga. Yin Ọlọ́run lógo, yin Ọlọ́run lógo, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, yin Ọlọ́run lógo, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣé, bàbá ó ṣé, Ọlọ́run ó ṣé. Ìwọ tó bá lè ka sáàmù sí, ka sáàmù sí. Ọpẹ́ náà ni ka sáàmù sí,
ka sáàmù sí. Wọ́n tó bá lè jó, tó bá lè kọrin ọpẹ́, kọrin sí. Mo fẹ́ kó mọ̀ wípé níbi gbogbo tá bá wà lórúkọ Olúwa, ibẹ̀ l'Olúwa wà o. Ogun wà níbẹ̀ pẹ̀lú agbára, ogun wà níbẹ̀ pẹ̀lú ògo, ogun wà níbẹ̀ pẹ̀lú iyì, pẹ̀lú gbogbo ohun tó ní, pẹ̀lú ọlá ńlá rẹ̀ ló fi gún wà o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká gbéga, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká gbéga. Ọlọ́run ó ṣe lónìí, a gbé ọ̀gá ìyàn, bàbá ni ọ́, ọba ni ọ́, lórí ayé wa, lórí àyànmọ́ wa, lórí aya, lórí ọkọ, lórí ọmọ, lórí ẹbí, lórí ẹ̀gbọ́n, lórí àbúrò, lórí ọ̀rẹ́, lórí gbogbo ènìyàn. Ó ṣeun, a gbé ọ̀gá ìyàn. Olúwa gba ọpẹ́ wa lórí gbogbo àwọn ìdojúkọ, ìlàkọjá, ìlàkàkà, gbogbo ohun tí a ti rí àti ìtaàrí tí ò jẹ́ kó pa wá lára, tí ò jẹ́ kó dá wa gúnlẹ̀. Ọlọ́run ó ṣeun, ó mú wa ṣẹ́gun ọ̀tá, ó mú wa ṣẹ́gun ayé, ó mú wa ṣẹ́gun gbogbo ohun tí ó ń dojúkọ wá àti ohun tí a ń dojúkọ. Ọlọ́run ó ṣe. Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà, ọpẹ́ ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kí ọkàn rẹ kí ó mọ́re, bẹ́ẹ̀ ni kó wà ní ìmọ́re pẹ̀lú Ọlọ́run ní gbogbo ìgbà. Ọdún yìí ò ń ṣe ọdún téèyàn máa jẹ́ aláìmọ́re, torí ọdún agbára lọ́dún yìí. Ọdún yìí tí ọjọ́ ọdún tọ́lọ́ fẹ́ fi ògo ńlá ọ̀nà ayé àwọn àyànfẹ́ rẹ̀. Ìwọ tó bá jẹ́ àyànfẹ́ nítòótọ́, mọ oore Ọlọ́run o, mọ rírì ẹ̀, má kóyún Ọlọ́run kéré. Ọ̀pọ̀ nu wa mọ bá ṣe ń kóyún èèyàn kéré, bó bá tiẹ̀ máa ń kóyún èèyàn kéré kì í ṣe bí tọ́lọ́run o. Bẹ́ẹ̀ ni, má kóyún Ọlọ́run kéré o, má kóyún Ọlọ́run kéré o. Mo fẹ́ ká wọnú ìwé Jòhánù, ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ fi sọ̀rọ̀ lónìí. Àdúrà mo fẹ́ ká gbà o, ṣùgbọ́n mo fẹ́ fi nǹkan yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ká tó tẹ̀síwájú náà àdúrà la máa fẹ́ nígbà. Mo fẹ́ ká mọ̀ wípé tá bá ń sọ nípa àdúrà, a nílò láti mọ̀ wípé bí ìfẹ́ ọkàn wa bá ṣe déédé, ohun tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ ọkàn wa láti ṣe déédé pẹ̀lú Ọlọ́run. Bóyá kí n tilẹ̀ kọ́kọ́ ka ìwé Máàkù orí 11 fún wa, ẹsẹ̀ 24. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Kíka ẹsẹ̀ tí ó ṣáájú ẹ̀ 23 yẹn kẹ́ gbọ́ sétí, torí àdúrà la fẹ́ gbà ọ́. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí ó sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò rí bẹ́ẹ̀ fún un. Yóò ṣe kí ni? Yóò rí bẹ́ẹ̀ fún un. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ó túmọ̀ sí pé tí a bá ń gbàdúrà, a gbọ́dọ̀ tọrọ ohun tó jẹ́ ìfẹ́ ọkàn wa, torí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìfẹ́ ọkàn wa. Ó fẹ́ mọ ohun tó wà ní ìfẹ́ ọkàn wa, ó fẹ́ mọ ohun tó jẹ wá lógún, ó fẹ́ mọ ohun tó ṣe iyebíye sí wa. Nítorí náà bí o bá gbáradì láti gbàdúrà, ohun tí ó gbọ́dọ̀ sopọ̀ mọ́ ìgbàgbọ́ rẹ ni ìfẹ́ ọkàn rẹ. Kí ló fẹ́ gangan lọ́wọ́ Ọlọ́run? Kí ló fẹ́ k'Ọlọ́run kó ṣe fún ẹ? Ohun tó gbọ́dọ̀ sopọ̀ mọ́ ìgbàgbọ́ rẹ nìyẹn. Tá bá sọ nípa àdúrà lónìí, àkọlé ọ̀rọ̀ wa tá máa fi gbàdúrà ni pípàṣẹ fún òjò ìyanu. A fẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ fún ìyanu. A fẹ́ k'Ọlọ́run kó ṣe kíni, kó ṣe ìyanu fún wa. Ọlọ́run jẹ́ Ọlọ́run ìyanu. Àwọn tá bá rántí àsọtẹ́lẹ̀ wòlíì Àìsáyà, ó ní wípé Àìsáyà orí 9 yẹn kí ló sọ fún wa? Ó ní pé orúkọ yẹn yóò máa jẹ́ ìyanu. Lára àwọn orúkọ Ọlọ́run ni ìyanu. Ọlọ́run jẹ́ Ọlọ́run ìyanu. Nítorí náà mo fẹ́ ká gbàdúrà fún òjò ìyanu, ká gbàdúrà fún ìyanu nínú ọdún yìí, pàápàá àwa tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti wọnú ọdún tuntun yìí 2025. Mo sì fẹ́ kí ìfẹ́ ọkàn rẹ kó sopọ̀ mọ́ ìyanu. Ọ̀pọ̀lọpọ̀ ní òrètí ìyanu. Mo ti rí àwọn kan tó sọ wípé hustle continue, ìlàkàkà tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni ìlàkàkà lè tẹ̀síwájú, ṣùgbọ́n kí Ọlọ́run kó fi ìyanu kẹ́ ẹ.
mi mọ̀wọ́ tí mò ń bá sọ̀rọ̀ lówùrọ̀ yìí, mi mọ̀wọ́ tá a rán mi sí lówùrọ̀ yìí, Ọlọ́run á fi ìyanu kẹ́ ẹ o. Béèyàn bá ṣe ìlàkàkà tí ò bá rí ìyanu, tí ò rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láti ọ̀dọ̀ Ọlọ́run, ìlàkàkà máa gbẹ̀mí èèyàn, ìlàkàkà máa di àìsàn síyàn lára, ìlàkàkà a máa káni lẹ́yìn, ìlàkàkà a máa káni lógo lọ. Ọ̀pọ̀lọpọ̀ ewu ló ń bẹ lóde, ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló ń bẹ lóde. Bí èèyàn ò bá rí ìyanu lóòrèkóòrè lọ́wọ́ Ọlọ́run, èèyàn á rí wípé ìgbìyànjú ènìyàn gẹ́gẹ́ bí ẹran ara ò tó. Bẹ́ẹ̀ ni ìyanu tí ò ń retí tí ò sì gba Ọlọ́run gbọ́ fún, òun ni ipa àjò rẹ tó nílò àti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé rẹ. O gbọ́dọ̀ wà kó jẹ́ pé o kò fẹ́ kí gbogbo nǹkan máa ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀. Bí o ti wà látètè kan ṣe, bẹ́ẹ̀ ni yóò sì máa rí nísinsìnyí ayé àdípẹ̀kun. Àmín. Irọ́. Tó bá yẹ pé bó ti wà látètè kan ṣe nínú ọ̀rọ̀ tiẹ̀, nípa tiẹ̀ kò ń ṣe ohun tó dùn mọ́ ẹnu, o ní orí ọ̀fẹ́ àti yí padà, o lórí ọ̀fẹ́ àti béèrè ìyanu lọ́wọ́ Ọlọ́run. Ohun tí mo ń sọ nìyẹn. A fẹ́ gbàdúrà fún ìyanu, a fẹ́ béèrè fún ìyanu, ṣùgbọ́n mo fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run ìyanu, ó sì fẹ́ ká ní ìrírí ìyanu lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀, o gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀. Ìfẹ́ ọkàn rẹ gbọ́dọ̀ dìrọ̀ mọ́ wípé Ọlọ́run ní ètò ìyanu fún ọ. Bẹ́ẹ̀ ni kò kàn ní ìpinnu fún ọ nìkan, ó ní ètò ìyanu fún ọ. Ètò kan wà tó wà fún ìyanu láti yà ọ́ lẹ́nu, láti yà lẹ́nu àwọn tó sopọ̀ mọ́, àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó wà nínú ìran rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Ó ní ètò ìyanu fún ọ. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ètò yẹn á wá sí ìmúṣẹ. Àmì ẹ̀mí rí o, mo ní ètò yẹn á wá sí ìmúṣẹ. Jòhánù orí 2 ẹsẹ̀ 11, ibẹ̀ la máa ti bẹ̀rẹ̀ pípàṣẹ fún òjò ìyanu. Àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ṣe ní Kánà àti Gálílì, ó sì fi ògo rẹ̀ hàn, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́. Ìyanu á máa fi ògo Ọlọ́run hàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́lọ́run fẹ́ fi ògo rẹ̀ hàn nínú ayé wa, ṣùgbọ́n a retí ìyanu, a béèrè fún ìyanu, a tilẹ̀ fi ọkàn wa tọ́ ìyanu. Mo gbàdúrà àwọn ìyanu pàtàkì, àwọn ìyanu tí ojú òrírí tí ò gbọ́rí, tí ò wá sí ọkàn ènìyàn rí, lórúkọ Jésù nínú ayé rẹ nínú ọdún yìí kó bẹ̀rẹ̀ báyìí. Mo ní kó bẹ̀rẹ̀ báyìí. Ohun tí a gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú Ọlọ́run ni wípé ó jẹ́ Ọlọ́run ìyanu, ó sì jẹ́ Ọlọ́run tí ó fẹ́ràn àti máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Béèyàn bá lágbára tí ò bá lò á dàbí ẹni tí ò ní ni. Béèyàn bá ní agbára tí ò bá kí ń lò á dàbí kí ni? Á dàbí pé kò ní. Ọlọ́run jẹ́ alágbára, ó jẹ́ àjùlọ tí ò ṣe é wò lójú. Ẹni tí bẹ́ẹ̀ ni rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni, ẹni tí bẹ́ẹ̀ kọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ọba tí ò ṣe é wí lẹ́jọ́ ni. Ìwé mọ́ sọ pé níbi tí ọ̀rọ̀ ọba bá wà kò sí àwáwí mọ́, kò sí ẹni tó jẹ́ bí léèrè pé kí ló ń ṣe ń bẹ̀ ń. Bí èèyàn bá ní agbára, bí ò bá lò bí aláìní ni, bí o bá lówó tí ò bá ná bí aláìní ni. Ó ní ìwé mọ́ ṣe sọ pé ẹni tó yahun, ó yahun sí kìkì àìní. Nítorí pé ẹni tó yahun, tó bá yahun fún àwọn èèyàn yóò yahun fún ara rẹ̀. Yẹlẹ máa rí pé àwọn ahun máa ń yọ̀bùn. Bẹ́ẹ̀ ni ẹ ṣàkíyèsí àwọn tó bá láhun gidi, àwọn tó bá láhun tó nípọn, àwọn ahun tó gba pálí. Bẹ́ẹ̀ ni àwọn ahun tó gba PhD, tí ẹ bá ṣàkíyèsí wọn láyìíká yín, ẹ rí pọ̀ bù ni wọ́n. Owó tó ń lè fún yàn, wọ́n lè fún ara wọn. Ohun tó ń lè jẹ, wọ́n lè rà fún yàn kó jẹ, wọ́n lè jẹ náà. Òróró ìkunra tí a mọ̀ sí perfume, ẹni tó ya wọn ò lè rà á. Torí a wò wípé owó tó ń fẹ́ fi ra perfume yìí, òróró ìkunra yìí, a wò wípé ó ti pọ̀ ju ohun lé náà. Nítorí náà kò ní ná, a máa rùn. Bí ó bá láàgùn kò sí ohun tó máa mú kí àwọn àgùn ara rẹ̀, kò sí ohun tó máa mú pé kí wọ́n máa rùn.
jáde kò ní lè wọṣọ gidi torí a máa rojú àti náwó fún ara rẹ̀. Olùwé mọ́ sọ pé ẹni tó bá ti ya wọn sí kìkì àìní. Nítorí náà ohun tó bá ní tó bá lè lò bí aláìní ni Ọlọ́run ní ṣe wá láláìní. Ó dà káwọn kan ò gbọ́ mi, ẹ jẹ́ n sọ lẹ́ẹ̀kan sí. Ohun tí o bá ti ní tó bá lè lò bí kíni bí aláìní ni. Tó bá lówó tó lè ná aláìní ni. Bí o bá lọ́kọ̀ tí ò lè wá aláìní ni ò ní. Bí o bá ní oore lára tó lè ṣe oore yẹn ò ní aláìní ni. O ní ọ̀rọ̀ rere lẹ́nu ò lè sọ jáde aláìní náà ni ò ní ni ẹ̀. Olóúnjẹ ò lè jẹ́ aláìní ni. Ọlọ́run ní ṣe wá láláìní. Ọ̀pọ̀lọpọ̀ olówó lọ yaun bí nǹkan wọ́n ń ṣe olówó tálákà pọ́nbélé ni wọ́n. Tálákà pọ́nbélé ni wọ́n, olówó tí ò lè náwó. Mo ti rí olówó tó jẹ́ pé kò lè raṣọ ní ìlú Àbújá làwa wà o, ẹni tẹ́ wà lókè òkun ẹ̀lẹ́ o, Àbújá làwa wà. Mo ti rí olówó l'Àbújá yìí tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá súnmọ́, torí ìgbà kan mò ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ àwọn tó ń ṣe ẹ̀rọ àbánisọ̀rọ̀. Mo ṣiṣẹ́ pẹ̀lú wọn fún àwọn ọdún díẹ̀ kan. Lára àwọn èèyàn mi tí a jọ máa ń ṣiṣẹ́ tó dàbí kọ́sítọ́mà tí máa ń tajà fún nìkan, ọ̀pọ̀ nu wọn lówó paraku ni wọ́n. Ṣùgbọ́n tẹ́ bá rí wọn, wọ́n máa wọ aṣọ tó dàbọ̀lẹ̀ báyìí, wọ́n dẹ̀ lè máa rùn pẹ̀lú aṣọ yẹn. Wọ́n lè kó bí mílíọ̀nù 20 ìmọ̀ nígbà tí owó Nàìjíríà yìí nìyí ní àwọn ọdún sẹ́yìn. Mílíọ̀nù 20, mílíọ̀nù 50 wọ́n lè kó sínú bákóbáàgì bí ẹni tó lọ ra ẹja tàbí ẹni tó lọ ra ẹ̀kọ́ èkó tàbí tó lọ ra wóróbo lọ́jà. Wọ́n lè kó sórí ẹ̀, wọ́n lè kó sínú ẹ̀ inú bákóbáàgì yẹn. Ọ̀pọ̀ nu wọn orí inú báìkì, kí la máa ti gbé báìkì báyìí, báìkì lọ máa gbé sínú àmà wá látẹ̀lé wọn. Àwa gan tá a tajà fún wọn náà á gbé ọkọ̀ wá láti gba owó yẹn lágbé lọ sí ilé ìfowópamọ́. Wọ́n ní owó. Ìkànnì àwọn kọ́sọ̀mà mi gbà ó fi passport ẹ̀ hàn mí, ó ti lọ káàkiri òkè òkun. Ṣùgbọ́n tẹ́ bá rí ibi tó ń gbé, tẹ́ bá rí tó ń jẹ, ẹ mọ̀ pé kí ló dé ó yaun ju só lọ. Torí ẹni tó yaun ó yaun sí kìkì àìní. Ó ní owó ṣùgbọ́n owó yẹn ló ní, òun kọ́ ló ní owó yẹn ló ní, owó yẹn ló ná. Ó ní owó yẹn, ilé gidi kò lè gbé, ọkọ̀ gidi kò lè rà, aṣọ gidi kò lè wọ̀, kó tiẹ̀ ṣe ara rẹ̀ dáadáa kò lè ṣe dáadáa, kó jẹun dáadáa kò lè jẹun dáadáa. Ṣógun láyé ni fúnra àwọn èèyàn bẹ́ẹ̀, ogun ni. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, Ọlọ́run ní ṣe láláìní o. Ọlọ́run ní agbára. Lára àwọn ọ̀nà tó fi agbára rẹ̀ hàn ní iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ohun tí mo fẹ́ kó mọ̀ nípa rẹ̀ ni wípé ó fẹ́ràn àti máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Mo lè tiẹ̀ sọ fún ẹ gbangba pé ohun tó ń ṣe lójoojúmọ́ òun ni iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Òtítọ́ kan tó nílò àti mọ̀ nípa Ọlọ́run nìyẹn o. Ó fẹ́ràn àti máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni ojoojúmọ́ ló ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Mo pa á láṣẹ fún ọ tó ń gbọ́ mi, Ọlọ́run á ṣe iṣẹ́ àmì àti ìyanu fún ọ lónìí. Mo ní o ní tà ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Ọlọ́run lónìí. Mo fẹ́ kó mọ̀ èyí dájú nípa Ọlọ́run tó ń sìn o, tá a jọ ń sìn yìí o. Ọlọ́run ìyanu ni. Ó ní a ṣe pé orúkọ rẹ̀ ní ìyanu. Ó lè jẹ́ pé gbogbo àtà bá pe orúkọ Jésù, aṣẹ̀dá ìyanu nìyẹn, a tú ìyanu sílẹ̀ nìyẹn. Òjò ìyanu gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ káàkiri tá a bá ti pe orúkọ Jésù pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìwà mímọ́, pẹ̀lú ọkàn pípé pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ìwọ ni ìyanu nira fún, kò nira fọ́lọ́run. Ìwé mọ́ sọ wípé Ọlọ́run gbogbo ẹran ara ni, kò sí ohun tó ṣòro ṣe fún. Pàdé mi nínú ìwé Jóòbù orí 5 ẹsẹ̀ 9. Ẹ ká sọ díẹ̀ nípa bí Ọlọ́run ṣe fẹ́ràn ìyanu. Jóòbù orí 5 ẹsẹ̀ 9 kí ló sọ? Ẹni tí ó ṣe ohun tí ó tóbi, ṣé ẹ rí Ọlọ́run wa nìyẹn o, tí a kò lè ṣe àwárí, ohun ìyanu láì ní iye.
mo pa láṣẹ fún ọ nínú ọdún yìí Ọlọ́run á ṣe ìyanu láì níye fún ọ ìyanu tó máa kà tó ní lè kà tán lórúkọ Jésù Ọlọ́run á ṣẹ̀dá ẹnu ayé ẹ jẹ́ kí n bẹ̀ láti ẹsẹ̀ kẹjọ fún wa sọ́dọ̀ Ọlọ́run ni èmi lè máa ṣe àwárí ní ọwọ́ Ọlọ́run ni èmi lè máa fi ọ̀rọ̀ mi lé ẹni tí ó ń ṣe ohun tí ó tóbi tí a kò lè ìṣe àwárí ohun ìyanu láì ní iye tí ó ń rọ̀jò sí ilẹ̀ ayé tí ó sì ń rán omi sínú ilẹ̀kílẹ̀ láti gbé àwọn onírẹ̀lẹ̀ lékè kí a lè gbé àwọn ẹni ìbínújẹ́ ga sí ibi àìléwu Ọlọ́run fẹ́ràn àti gbé ẹni tó bá wà nílẹ̀ kó gbé sókè ẹni tó bá ń banújẹ́ nítorí ewu ó fẹ́ gbé síbi tí ò léwu ó fẹ́ gbé ga lórúkọ Jésù wọ tó ń gbọ́ mi lónìí Ọlọ́run á mú ọ lékè nípa ìyanu Ọlọ́run á gbé ọ ga nípa ìyanu torí pé ó fẹ́ràn àti máa ṣe ìyanu ẹ ká tún wo ìwé Jóòbù 37 káwò yẹn náà ẹsẹ̀ 5 Jóòbù 37 mẹ́ta méje àti ẹsẹ̀ 5 ẹ̀ káwò ó ní Ọlọ́run fi ohùn rẹ̀ sán àrá ìyanilẹ́nu ohun ńláńlá ní í ṣe tí àwa kò lè mọ̀ ohun ńláńlá ló ń ṣe tí àwa kò lè mọ̀ ohùn rẹ̀ ó fi ń sán àrá ìyanilẹ́nu lórúkọ Jésù nínú ayé rẹ̀ yálà ohun tó lè máa là kọjá lónìí Ọlọ́run á fọhùn àrá sí ọ á fọhùn àrá sórí ìṣòro yẹn ohun ìyanilẹ́nu lórúkọ Jésù pẹ̀lú agbára yóò fọhùn rẹ̀ jáde yóò fọhùn rẹ̀ jáde Ọlọ́run tá à ń sìn nìyẹn o ẹ wo orin Dáfídì náà orí 105 105 orin Dáfídì 105 ẹsẹ̀ 5 ẹ̀ à ń sọ nípa Ọlọ́run ìyanu ni ọba ìyanu ló fẹ́ràn ìyanu láti máa ṣe ìyanu mo fẹ́ kí o mọ èyí kó o lè gbàgbọ́ lọ́kàn rẹ wípé ìyanu lọ́lọ́run ìyanu lọ́lọ́run orin Dáfídì 105 ẹsẹ̀ 5 kí ló sọ fún wa ó ní ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe iṣẹ́ àmì rẹ̀ àti ìdájọ́ ẹnu rẹ̀ lórúkọ Jésù mo ní á ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ọ lónìí rántí Jésù Násárẹ́tì náà ìkan náà ọ̀kan lánàá lónìí àti títí ayé bóun náà ṣe fẹ́ràn àti máa ṣe iṣẹ́ ìyanu tó bá wọnú ìwé Jòhánù Jésù sọ̀rọ̀ ńbẹ̀ ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 24 nípa Jésù Násárẹ́tì o bóun náà ṣe fẹ́ràn ìyanu òun ni mo fẹ́ rán sí ọ lónìí pé kó fi ìyanu bá ọ pàdé kó fi ìyanu bá ọ pàdé pàápàá lọ́dún tá a wà nù rẹ̀ pàápàá lóṣù tá a wà nù rẹ̀ pàápàá lọ́jọ́ òní kó fi ìyanu bá ọ pàdé bẹ́ẹ̀ ni lórúkọ Jésù ìwọ kan wà tó ń gbọ́ mi mo gbọ́ létí òsì mi yìí ni o ó ní òun máa fi ìyanu ṣàwárí ẹ lónìí ìwọ tó ń gbọ́ mi bí mo ṣe gbọ́ ẹ mo ṣe sọ fún ẹ Ọlọ́run máa fi ìyanu ṣàwárí ẹ o lè wò pé òní ọjọ́ ìsinmi ni kò sẹ́ni tó ń ṣiṣẹ́ lónìí kò sí bí gbogbo èèyàn ò ṣiṣẹ́ lónìí Ọlọ́run ń ṣiṣẹ́ lónìí yóò fi ìyanu ṣàwárí ẹ Jòhánù orí 15 yẹn ẹsẹ̀ 24 ní ìbá ṣe pé èmi kò ti ṣe iṣẹ́ wọn ní láàrin wọn Jésù ló ń sọ̀rọ̀ o tí ẹlòmíràn kò sì ṣe rí kí ló sọ fún wa nípa Jésù ó ní àní Jésù ti Násárẹ́tì
bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé lórí, ẹni tí ó ń kiri ṣe oore tó ń ṣe ìyanu ni o tó ń ṣe fún gbogbo èèyàn, ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Jésù nìyẹn o, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀, ó ń ṣoore káàkiri, ó ń ṣe ìyanu káàkiri nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ó fẹ́ràn àti máa ṣe ìyanu. Mo fẹ́ kí wọn náà gbọ́ Ọlọ́run gbọ́ fún ìyanu ká tó lọ gbàdúrà. A fẹ́ gbàdúrà báyìí. Gbọ́ Ọlọ́run rẹ gbọ́ fún ìyanu. O gbọ́dọ̀ gbàgbọ́ wípé ìtàn àwọn kan ò lè yí padà láìsí ìyanu. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ wípé o mọ̀wé, mo mọ̀ wípé ibi dáadáa náà ti bí ọ, o lọ sí ilé ẹ̀kọ́ gidi. Ṣùgbọ́n ibi tí ó ṣe kókó nínú ìtàn rẹ, ohun tó fẹ́ kó yí padà yẹn, ó nílò ìyanu Ọlọ́run. Ó nílò ìdásí Ọlọ́run, k'Ọlọ́run kó dá sí, k'Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ yẹn, k'Ọlọ́run kó fi ìyanu rẹ̀ hàn lórí ẹ̀. Ohun mo ṣe fẹ́ ká gbàdúrà lónìí, ká fi ìgbàgbọ́ wa sínú ọ̀rọ̀ Ọlọ́run kí n tó gbàdúrà fún wa wípé k'Ọlọ́run kó yọ̀ǹda ìyanu. Mo sì gbàgbọ́ tọkàntọkàn pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́ òní, pẹ̀lú ìtòyè ọ̀rọ̀ Ọlọ́run òní, wípé lónìí Ọlọ́run á yọ̀ǹda ìyanu ńlá fún ọ. Ọlọ́run á yọ̀ǹda ìyanu ńlá fún ọ. Ìwọ tó ń gbọ́ mi, ò tí ì fàyè rẹ fún Jésù. Jọ̀ọ́ mo fẹ́ kó mọ̀ wípé ó léwu fún ọ nínú ayé láì ní Jésù o. Ìyanu àkọ́kọ́ tó nílò òun ni Jésù. Ìwọ tó fẹ́ jọ̀wọ́lẹ̀ fún, tó fẹ́ fàyè rẹ fún Jésù lónìí, mo fẹ́ kó darapọ̀ pẹ̀lú mi láti gbàdúrà yìí. Ìwọ tó sì ti mọ̀ Jésù tẹ́lẹ̀, tó ti sọ Jésù rẹ nù, àǹfààní ń bẹ fún ọ láti padà wálé. Ọmọ ní ọ, ó sọnù ni, o lè padà wálé. Ẹni tó bá sọnù, tó bá gbọ́ fèrè ọdẹ, tó gbọ́ fèrè àwọn alóore, yóò padà ní. Mo fẹ́ kó padà wálé. Tó bá ti jọmọ rí tó ti sọnù, padà wálé. Mo fẹ́ kí ìwọ náà kó gbàdúrà yìí, kó darapọ̀ pẹ̀lú mi láti gbàdúrà yìí. Sọ pé Jésù Kristi Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Mo gbàgbọ́ pẹ̀lú ọkàn mi pé ìwọ ni Olúwa mi. Mo jẹ́wọ́ rẹ pẹ̀lú ẹnu mi ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ wípé lóòótọ́ ló wá sáyé, ló sì kúkú àgbélébùú fún mi àti fún gbogbo àgbáyé. Ó kúkú ẹlẹ́ṣẹ̀ lórí igi àgbélébùú fún mi àti fún gbogbo àgbáyé. Ó sì jíǹde ní ọjọ́ kẹta. Ó wá gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún Baba. Láti òní lọ, mo jọ̀wọ́ ayé mi fún ọ títí láéláé. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ sọ mí di àtúnbí. Ẹ sọ mí di ọ̀tun. Ẹ tẹ́wọ́ gbà mí. Ẹ sọ mí dọmọ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá ti gbàdúrà yẹn, mo pàṣẹ fún ọ, ohun gbogbo di ọ̀tun nínú ayé rẹ. Ó yá di àtúnbí. Á dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Tá bá rí àìsàn kan tàbí ìpọ́njú kan nínú ayé rẹ, lórúkọ Jésù ó gbẹ dànù. Orísun àìsàn àti ìpọ́njú ó gbẹ dànù. Láti òní lọ, ohun gbogbo di ọ̀tun nínú ayé rẹ. Káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Káàbọ̀ sínú ẹbí Jésù Kristi. Mo fẹ́ kó kọ sí mi níbi tó bá wà. Kọ sí mi o, pé o ti fàyè rẹ fún Jésù. Bá a ṣe ń sọ ọ̀rọ̀ Ọlọ́run, ní ọkàn rẹ ṣípayá. Wọ́n náà sì mọ̀ wípé o nílò àti bá ẹlẹ́dàá rẹ làjà. Mo fẹ́ kó kọ sí mi. Mo fẹ́ túbọ̀ gbàdúrà fún ọ. Mo sì fẹ́ àǹfààní àti fún ọ ní àwọn ẹ̀bùn ìwé, àwọn ẹ̀bùn kọ̀ọ̀kan tó máa mú ọ tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́, kí o bá lè fi ẹsẹ̀ múlẹ̀. Kó darapọ̀ mọ́ àwa tá à ń jọ́sìn pẹ̀lú Ọlọ́run lórí pẹpẹ yìí àti níbi gbogbo tí a bá ti kéde ìpàdé wa lójúkojú. Mo gbàdúrà fún ọ, ayé rẹ ò ní rí bákan náà mọ́. Bẹ́ẹ̀ ni, ayé rẹ ò ní rí bákan náà mọ́. Gbogbo àwọn ènìyàn tá à ń gbọ́ mi nínú ìsìn lónìí, àsìkò tí tó àti gbàdúrà ọ, mo sọ fún wa wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run ìyanu. Ó yìí ń ṣe ìyanu. Jésù Kristi ọ̀kan ni lónìí, lánàá àti títí ayérayé. Nítorí náà mo fẹ́ ká gbàdúrà fún ìyanu nínú ọdún tá a wọ̀ yìí. Ọdún ògo ńlá ni. Ògo ńlá nílò ìyanu. Ìwé mọ́ sọ fún wa wípé ìyanu tí Jésù ṣe, iṣẹ́ àkànṣe tó ṣe, òun ló fi ògo rẹ̀ hàn. Àwọn èèyàn sì gbàgbọ́ nínú ìwé Jòhánù orí kejì tá kọ́kọ́ kà yẹn ẹsẹ̀ 11. Mo fẹ́ kí ìwọ náà mọ̀ wípé bí àwọn èèyàn ó gbà ọ́ gbọ́, wọ́n nílò àti rí ògo Olúwa nínú ara rẹ. Wọ́n nílò àti rí ògo Olúwa nínú ayé rẹ. Ohun kan tó ń fi ògo Olúwa hàn náà ni iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára. Mo fẹ́ kó gbàdúrà pẹ̀lú mi lónìí, kó sọ pẹ̀lú ìtara wípé Bàbá, ní orúkọ Jésù Kristi,
ó sọ dáadáa, sọ pé bàbá ní orúkọ Jésù Kristi fi ìyanu yí mi ká nínú ọdún yìí. Ó yá gbàdúrà yẹn dáadáa. Bàbá ní orúkọ Jésù Kristi fi ìyanu yí mi ká nínú ọdún yìí. Fi ìyanu yí mi ká nínú ọdún yìí. Bàbá ní orúkọ Jésù Kristi fi ìyanu yí mi ká nínú ọdún yìí. Ó yá gbàdúrà yẹn dáadáa. Wọ́n náà gbà dáadáa. A kì í ṣèmẹ́lẹ́ nínú oko àdúrà. A kì í ṣèmẹ́lẹ́ nínú oko àdúrà. Ó yá gbàdúrà yẹn dáadáa. Bàbá o ní orúkọ Jésù Kristi fi ìyanu yí mi ká nínú ọdún yìí lórúkọ Jésù. Tí n bá wo wájú kí n rí ìyanu, tí n bá wẹ̀yìn kí n rí ìyanu, tí n bá wọ̀ tún kí n rí ìyanu, tí n bá wò sí kí n rí ìyanu. Fi ìyanu rẹ, ìyanu ńlá fi yí mi ká nínú ọdún yìí. Jésù Kristi Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Sọ wípé bàbá ní orúkọ Jésù Kristi fi ìyanu ojoojúmọ́ fi bẹ̀ mí wò nínú ọdún yìí. Ó yá gbàdúrà. Bàbá mi o ní orúkọ Jésù Kristi fi ìyanu ojoojúmọ́ bẹ̀ mí wò nínú ọdún yìí. Má jẹ́ kí ọjọ́ kan lọ láìrí ìyanu rẹ. Má jẹ́ kí ilẹ̀ ọjọ́ kan mọ́ kí ó sì wọ̀ láìrí ìyanu rẹ. Fi ìyanu ojoojúmọ́ bẹ̀ mí wò. Fi ìyanu ojoojúmọ́ bẹ̀ mí wò nínú ọdún yìí. Fi ìyanu ojoojúmọ́ bẹ̀ mí wò. Fi ìyanu ojoojúmọ́ bẹ̀ mí wò. Fi ìyanu ojoojúmọ́ bẹ̀ mí wò. Ó yá gbàdúrà lánàá kó gbàdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run ló fi ń gbàdúrà yẹn. Gbà pẹ̀lú ìgboyà lánàá rẹ kó gbàdúrà. Fi ìyanu ojoojúmọ́ bẹ̀ mí wò nínú ọdún yìí. Ọdún 2025 yìí jẹ́ kí n rí ìyanu rẹ lójoojúmọ́. Jésù Kristi Olúwa wa. Fi ìtara kún àdúrà yẹn. Fi ìtara kún àdúrà yẹn o. Alátiṣe nínú ayé yìí ló máa ti ṣe ara rẹ o. Alátiṣe gbọ́ mi sà. Alátiṣe nínú ayé yìí ló ṣe kíni ló máa ti ṣe ara rẹ. Lára àti ṣe ara rẹ tó gbọ́dọ̀ mọ̀ òun ni ìtara nínú oko àdúrà o. Kí ọkàn rẹ kí ó rọ̀ mọ́ àdúrà tó ń gbà. Kí ọkàn rẹ, ìgbàgbọ́ rẹ, gbogbo ara rẹ kó rọ̀ mọ́ àdúrà tó ń gbà o. Ọlọ́run ń gbọ́ àdúrà fún àwọn tó bá lè gbà á. Kì í ṣe gbogbo èèyàn ló lè gbàdúrà torí pé eré náà pe àdúrà, àwàdà náà pe àdúrà. Ṣùgbọ́n àwa tá a mọ agbára tó ń bẹ́nu àdúrà, a mọ̀ wípé ẹ̀mí wa ló ń bẹ ń bẹ. Ẹ̀mí wa ló ń bẹ́nu àdúrà o. Nítorí náà fi ọkàn rẹ, ìgbàgbọ́ rẹ, ìtara rẹ fi gbàdúrà yìí. Ó yá sọ wípé bàbá o ní orúkọ Jésù Kristi fi ìyanu dá mi lára yá nínú ọdún titun yìí. Ó yá gbàdúrà lórúkọ Jésù Kristi. Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, fi ìyanu dá mi lára yá nínú ọdún yìí. Fi ìyanu dá mi lára yá. Jẹ́ kí Ọlọ́run máa fi ìyanu dá lára yá lójoojúmọ́ lọ́dún yìí o. Ó yá bèrè lọ́wọ́ ẹ̀ sọ fún tó o fẹ́. Ó fẹ́ kó máa fi ìyanu dá ọ lára. Kó fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu dá ọ lára yá nínú ọdún yìí. Lábẹ́ bó ti wù kórí lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù lórúkọ Jésù Kristi. Ó yá Ọlọ́run mi o, bàbá mi o, fi ìyanu dá mi lára yá nínú ọdún tí mo wà nínú rẹ̀ yìí. Jésù Kristi Olúwa wa. Ó yá gba eléyìí sí. Sọ wípé bàbá o ní orúkọ Jésù Kristi fi ìyanu pìtàn mi fáráyé nínú ọdún yìí. Fi ìyanu pìtàn mi fáráyé lórúkọ Jésù. Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, fi ìyanu pìtàn mi fáráyé. Fi ìyanu pìtàn mi fáráyé. Ó yá lanu rẹ kó gbàdúrà yẹn fún Ọlọ́run. Lanu rẹ kó gbàdúrà yẹn fún Ọlọ́run. Abarakato belikia. Fi ìyanu pìtàn mi fáráyé lábẹ́ bó ti wù kórì. Fi ìyanu pìtàn mi fáráyé. Báráyé bá máa gbúrò mi, jẹ́ kó gbúrò mi tìyanu. Jẹ́ kí ọ̀rọ̀ mi ó yà wọ́n lẹ́nu. Jẹ́ kí ọ̀rọ̀ mi ó yà wọ́n lẹ́nu. Fi ìyanu pìtàn mi fáráyé lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Sọ wípé bàbá o lórúkọ Jésù Kristi fi ìyanu bí ògo titun láyé mi. Fi ìyanu bí ògo titun láyé mi. Lábẹ́ bó ti wù kórí jẹ́ kí ìyanu ó fi ògo rẹ̀ hàn nínú ayé mi o. Fi ìyanu bí ògo titun. Fi ìyanu bí ògo titun láyé mi nínú ọdún yìí, nínú oṣù yìí lónìí. Fi ìyanu bí ògo titun. Ó yá gbàdúrà yẹn dáadáa, gbà dáadáa. Bẹ́ẹ̀ ni má ṣe mẹ́lẹ́ ńlá ni kó sọ̀rọ̀. Ó sanwó fún ọ̀fẹ́ ni.
ọ̀fẹ́ lọ́lọ́run, ọlọ́run ọ̀fẹ́ ni ọlọ́run, ọ̀fẹ́ lèmi, ọ̀fẹ́ lọ́lọ́run, ọ̀fẹ́ ló fún ọ, ọ̀fẹ́ ló béèrè lọ́wọ́ rẹ. Ó yá lanu kó gbàdúrà, fi ìyanu bí ògo titun láyé mi lọ́dún yìí, lóṣù yìí lónìí, fi ìyanu bí ògo titun lábẹ́ bó ti wù kórí. Jésù Kristi Olúwa wa. Ó yá gba eléyìí náà, sọ wípé bàbá o, lórúkọ Jésù Kristi, fi ìyanu sàmì sí mi lára lọ́dún tí mo wà nù rẹ̀ yìí, fi ìyanu sàmì sí mi lára. Jẹ́ kí a fi ìyanu dá mi mọ̀. Mi ìfẹ́ kan dá mi mọ̀ lásán mọ́, mo fẹ́ kan fi ìyanu dá mi mọ̀. Tí n bá lọ wájú kan kí ìyanu yí mi ká, tí n bá lọ síbi gbogbo kí ìyanu yí mi ká, ibi gbogbo tí n bá lọ sí ní ìrìn àjò, ní ìletò sí ìletò, orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, ìlú sí ìlú, jẹ́ kí a fi ìyanu dá mi mọ̀, fi ìyanu sàmì sí mi lára. Ohun tí n bá dáwọ́lé kó di ìyanu, ìgbésẹ̀ mi kó di ìyanu, èrò ọkàn mi kó di ìyanu, iṣẹ́ ọwọ́ mi kó di ìyanu, fi ìyanu sàmì sí mi lára. Ó yá gbàdúrà yẹn tọkàntọkàn, gbàdúrà yẹn pẹ̀lú ìtara. Ọlọ́run fi ìyanu sàmì sí mi lára lábẹ́ bó ti wù kórí nínú ọdún tí mo wà nù rẹ̀ yìí, nínú oṣù tí mo wà nù rẹ̀ yìí, lọ́jọ́ tí mo wà nù rẹ̀ yìí, fi ìyanu sàmì sí mi lára, fi ìyanu sàmì sí mi lára, fi ìyanu sàmì sí mi lára lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó yá sọ eléyìí sí, sọ wípé bàbá o, lórúkọ Jésù Kristi, fi ìyanu polówó ojúlówó ẹ̀bùn àti ìṣúra àyànmọ́ mi nínú ọdún titun yìí. Ó yá lanu kó gbàdúrà sí Ọlọ́run. Fi ìyanu rẹ polówó ojúlówó ẹ̀bùn àti ìṣúra tó ń bẹ nínú àyànmọ́ mi. Jẹ́ kó ṣílẹ̀kùn ògo fún mi, jẹ́ kó ṣílẹ̀kùn agbára fún mi, jẹ́ kó ṣílẹ̀kùn òkìkí fún mi, jẹ́ kó ṣílẹ̀kùn ìgbédìde, jẹ́ kó ṣílẹ̀kùn ìgbédìde fún mi lórúkọ Jésù. Fi ìyanu rẹ polówó ojúlówó ẹ̀bùn àti ìṣúra tó ń bẹ nínú àyànmọ́ mi. Ó yá fi ìyanu rẹ polówó rẹ, 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 fi ìyanu rẹ polówó ojúlówó ẹ̀bùn àti ìṣúra àyànmọ́ mi, fi ìyanu rẹ polówó rẹ. Ó yá lanu kó gbàdúrà yẹn. Ẹnìkan nílò àdúrà yẹn, ẹnìkan gbọ́ mi lónìí, ó nílò àdúrà yẹn dáadáa o. Ẹ̀bùn ń bẹ, ìṣúra ń bẹ lára rẹ, ṣùgbọ́n ó nílò ìpolówó ẹ̀mí mímọ́, ó nílò ìpolówó ẹ̀mí mímọ́. Ó yá sọ fún Ọlọ́run, Ọlọ́run bàbá mi, Ọlọ́run ẹlẹ́dàá mi, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, fi ìyanu polówó ojúlówó ẹ̀bùn àti ìṣúra àyànmọ́ mi. Ó lè jẹ́ ìdáwọ́lé ẹ, ó lè jẹ́ iṣẹ́ tó yàn láàyò, ó lè jẹ́ òkòwò rẹ, ó lè jẹ́ iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ òòjọ́ ẹ. Ó yá sọ fún Ọlọ́run kó fi ìyanu polówó ẹ̀, kó fi ìyanu polówó èyí tó dá lára rẹ, ohun tó jẹ́ bí agbára rẹ, ohun tó jẹ́ ojúlówó ẹ̀bùn àti ìṣúra àti agbára fún ọ. Lórúkọ Jésù, ìyanu polówó ẹ̀ fún ẹ lónìí. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ àfẹlẹ́ ìkún kí n tó gbàdúrà fún wa. Ẹ jẹ́ àfikún. Sọ pé bàbá o, lórúkọ Jésù Kristi, fún mi ní ìyanu àkọ́kọ́ tí gbogbo ayé yóò gbọ́, tí wọ́n sì wárìrì nínú ọdún titun yìí. Ó yá ìyanu àkọ́kọ́ èyí tí ó mú kí gbogbo ayé ó wárìrì. Ó yá fún mi lónìí, fi fún mi lónìí. Ó yá gbàdúrà sí Ọlọ́run. Fi fún mi lónìí, fi fún mi lónìí. Ìyanu àkọ́kọ́ èyí tí gbogbo ayé yóò gbọ́, tí wọ́n fi wárìrì nínú ayé mi, náà àyànmọ́ mi. Ó yá gbélé mi lọ́wọ́, yọ̀ǹda rẹ̀, yọ̀ǹda rẹ̀, yọ̀ǹda rẹ̀, yọ̀ǹda rẹ̀, yọ̀ǹda rẹ̀. Gbàdúrà béèrè fún ìyanu àkọ́kọ́ o. Ìyanu àkọ́kọ́, ìyanu tó lágbára, ìyanu tí ó mi ayé, ìyanu tí ó mi ayé fún ọ, ìyanu tí ó mi ìran rẹ lórúkọ Jésù. Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ, kó yọ̀ǹda rẹ̀ fún ọ, kó yọ̀ǹda rẹ̀ fún ọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó ní lọ́kàn àti ṣe ọrẹ Olúwa, ọrẹ ọjọ́ ìsinmi, ìwọ tó ní lọ́kàn láti ṣe ọrẹ wòlíì àbúfẹ́sọ̀ ìdámẹ́wàá rẹ, àkókò sí fún wa lónìí. Ó yá àwọn ọmọ ọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n á fi bá a ṣe lè ṣe, wọ́n á fi sórí pẹpẹ yìí, wọ́n á fi síbẹ̀, máa tẹ̀ sínú àkáǹtì yẹn. Ìwọ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ìwọ tó wà lọ́kàn rẹ láti fi ọrẹ rẹ jọ́sìn sí Olúwa kí n tó gbàdúrà, tó wà lọ́kàn rẹ láti fi ohun ní rẹ bọ̀ fún Olúwa, tó fẹ́ fún Ọlọ́run ní nǹkan òní ọjọ́ ìsinmi, wípé Ọlọ́run mi lè wá síwájú rẹ lófo, mo gbọ́dọ̀ fún ọ ní nǹkan. Èèwọ̀ ni láti wá síwájú Olúwa lófo, èèwọ̀ ni láti kọ Ọlọ́run láìsí ọrẹ tọkàntọkàn. Èèwọ̀ ni nínú ẹ̀mí láti rọ̀ mọ́ pẹpẹ mímọ́, pẹpẹ agbára láìsí ohun ẹbọ, láìsí ọrẹ. Ìwọ tó fẹ́ ṣe ọrẹ wòlíì, ó fẹ́ ṣe ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ ìdúpẹ́, àbí ó fẹ́ sọ ìdámẹ́, ohunkóhun tó bá fẹ́ fún Olúwa
àsìkò rẹ̀ láti fún Olúwa àkókò sí fún wa bá fún wa ní àkókò jù báyìí lọ ṣùgbọ́n mo fẹ́ gbàdúrà nítorí àkókò tá a ní mo fẹ́ gbàdúrà fún wa mo fẹ́ gbàdúrà yìí gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ mo fẹ́ lò ó fún ẹ o sì máa yí ìyanu orin Dáfídì mo fẹ́ lò orin Dáfídì ọ̀kan méjì mẹ́fà 126 òun mo fẹ́ lò fi gbàdúrà fún ẹ bí ẹ mọ́ ṣe darí mi lónìí nìyẹn ìwọ tí ìgbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ ó wọnú ìyanu lọ nìyẹn ìwọ tí ìgbàgbọ́ rẹ bá ti rọ̀ mọ́ ó ṣe kí ni ó wọnú ìyanu lọ nìyẹn ọ̀sẹ̀ ìyanu ló máa yí ẹ ká o òní gan bó ṣe ń gbọ́ mi ìyanu bá ọ lálejò bí o ṣe ń gbọ́ mi ìyanu ńlá lórí ọmọ lórí àlàáfíà rẹ lórí ètò ìṣúná owó rẹ lórí ohun gbogbo tó ṣe iyebíye sí ọ ìyanu bá ọ lálejò bẹ́ẹ̀ ni gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú orin Dáfídì 126 kí ló sọ ó ní nígbà tí Olúwa mú ìkólọ Síónì padà àwa dàbí ẹni tí ń lá àlá mo pàṣẹ fún ọ tó ń gbọ́ mi lónìí gbogbo ìkólọ rẹ ní rere Ọlọ́run dá padà mo ní Ọlọ́run dá padà gbogbo ohun tó ń gba Ọlọ́run gbọ́ fún tó dàbí àlá tí ọ̀tá ń sọ fún ọ pé kò lè wá sí ìmúṣẹ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi báyìí ni Olúwa wí ó yá wọnú ìmúṣẹ rẹ̀ wọnú ìmúṣẹ àlá rere mo ní wọnú ìmúṣẹ àlá rere wọnú ìmúṣẹ àlá rere torí gbogbo ìkólọ rẹ ní rere gbogbo àwọn ìyanu tó ti pàdánù sẹ́yìn àwọn ògo tó ti pàdánù sẹ́yìn àwọn iṣẹ́ rere ojú rere gbogbo àwọn ohun rere ohun mèremère tó ti pàdánù sẹ́yìn àǹfààní tó ti pàdánù sẹ́yìn àlùyọ tó ti pàdánù sẹ́yìn ìgbédìde tó ti pàdánù sẹ́yìn gbọ́ ohùn Olúwa lẹ́nu mi pẹ̀lú ìgbàgbọ́ rẹ àti àmì rẹ tó nítumọ̀ lórúkọ Jésù á dá padà fún ọ á dá padà fún ọ á dá padà fún ọ lónìí gbọ́ ohun tí ìwé mọ́ sọ ó ní nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa fún orin nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn mo pa láṣẹ fún ọ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi mo pa láṣẹ fún ọ láàlìbákà súfàrì kàtàbà ó yá ẹnu rẹ kó kún fún ẹ̀rín lórí iṣẹ́ rẹ lórí ìgbéyàwó rẹ lórí okòwò rẹ lórí ìdáwọ́lé rẹ ẹnu rẹ kó kún fún ẹ̀rín ó yá Ọlọ́run kó pa ọ́ lẹ́rìn ẹnu rẹ kó kún fún ẹ̀rín ahọ́n rẹ kó kún fún orin ẹnu rẹ kó kún fún ẹ̀rín ahọ́n rẹ kó kún fún orin ẹnu rẹ kó kún fún ẹ̀rín ahọ́n rẹ kó kún fún orin ẹnu rẹ kó kún fún ẹ̀rín lọ kọrin titun lọ́dún yìí lóṣù yìí lónìí lọ kọrin titun alibarakapa mo pa láṣẹ Ọlọ́run á ṣe ohun ńlá fún ẹ tọ́lọ́run ńlá bá ṣe ohun ńlá gbogbo ayé yóò wárìrì lórúkọ Jésù lórí ìwọ tó ń gbọ́ mi tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ tó rọ̀ mọ́ àṣẹ yìí tó rọ̀ mọ́ pẹpẹ yìí lórúkọ Jésù Kristi Ọlọ́run ńlá yóò ṣe ohun ńlá fún ọ Ọlọ́run ńlá yóò ṣe ohun ńlá fún ọ gbọ́ ohun tó ìwé mọ́ sọ Olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ ohun ńlá tí ó mú ọ yọ̀ tí ó mú kí ayọ̀ rẹ kún jálẹ̀ ọdún yìí lórúkọ Jésù ó bá ọ lálejò mo ní ó ṣàwárí ẹ zevilia kata mo rí ẹnìkan tẹ́wọ́ yẹn mo rí ọwọ́ ẹnìkan ni o mo rí ọwọ́ ẹnìkan tó fẹ́ gba ohun ńlá kan ebe kùpá ìwọ tí a ti rò bóyá kékeré ni ọ bí kò máa kéré kù ni ò ní kéré kù wọ́n tí a ti rò pé ò ní jámọ́ nǹkan kan títí ilẹ̀ rẹ yóò fi ṣú ò ní jámọ́ nǹkan kan gbọ́ ohùn Olúwa lẹ́nu mi arọ́ mi sí ọ lákòókò yìí aliabarua kata a ti rò wípé ìrìn àjò rẹ ìtọ̀ rẹ máa parẹ́ sábúlé yóò parẹ́ sójú kan yóò parẹ́ sí ilé kan ìlú kan ilẹ̀ kan gbọ́ ohùn Olúwa lẹ́nu mi abili kìkì tú kárí àkàtà ó yá ohun ńlá bẹ̀rẹ̀ nu ayé rẹ ohun ńlá ohun ìyanu ó bá ọ lálejò ó ní kéré mọ́ lórúkọ Jésù Kristi àfi ohun ìyanu yí ọ ká àfi ohun ńlá yí ọ ká ó yá gba ìgbédìde titun gba ìgbédìde titun bẹ́ẹ̀ ni gba ìgbédìde titun Ọlọ́run fún ọ ní ayọ̀ rẹ yóò sì kún gbọ́ ohun tí Ọlọ́run sọ nínú orin Dáfídì yẹn ó ní Olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù pàrídì bídú àkàpà gbogbo ìkólọ rẹ èyí tí o mọ̀ èyí tí o kò mọ̀
gbọ́ ohùn Olúwa lẹ́nu mi bí omi ní gúúsù Olúwa mú padà Ọlọ́run mú padà bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà gbọ́ ohun tí Ọlọ́run ti sọ sí ó ní àwọn tí ó ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ká ohun tí èso rẹ irúgbìn rẹ owó rẹ ohun tó bá ń bẹ lọ́wọ́ rẹ láti fi bọ Ọlọ́run láti fi ṣe Ọlọ́run ohun tó ṣe iyebíye nìyẹn o nínú ọ̀rọ̀ àyọ̀mọ́ irúgbìn ní ipò tó ṣe pàtàkì irúgbìn èso tó wà lọ́wọ́ rẹ tàbí irúgbìn tó wà lọ́wọ́ ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ àyọ̀mọ́ bẹ́ẹ̀ ni nítorí pé irúgbìn rẹ ló sọ nípa ìgbìyànjú rẹ ló sọ nípa ìlàkàkà rẹ ló sọ nípa àágùn ojú rẹ irúgbìn rẹ ló sọ nípa rẹ ó sọ nípa ẹ̀bùn rẹ ó sọ nípa gbogbo ohun tí Ọlọ́run ti dá mọ́ irúgbìn rẹ ló sọ nípa rẹ owó rẹ ló sọ nípa rẹ èèyàn lè fúrúgbìn owó èèyàn lè fúrúgbìn àkókò èèyàn lè fúrúgbìn ìfẹ́ ọkàn èèyàn lè fúrúgbìn ìgbìyànjú rere èèyàn lè fúrúgbìn ohunkóhun ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ ìfúrúgbìn owó ó sọ nípa gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyọ̀mọ́ gbọ́ ohun tí ìwé mọ́ sọ ó ní àwọn tí ó fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ká gbọ́ ohùn Olúwa lẹ́nu mi ìwọ tó ti fi omijé fúrúgbìn tàbí ìwọ tó ti fúrúgbìn láti àkókò yìí láti ọdún tó kọjá tàbí àwọn ọdún tó àti lò sẹ́yìn ṣùgbọ́n tí ò tí ì rí ìkórè gbọ́ ohùn Olúwa lẹ́nu mi lónìí bẹ̀rẹ̀ sí ní kórè ìyanu bẹ̀rẹ̀ sí ní kórè ìyanu ìwọ tó tilẹ̀ ti fi omijé fúrúgbìn bàrà líbílú àkàpà gbọ́ ohùn Olúwa lẹ́nu mi bẹ̀rẹ̀ sí ní kórè ìyanu ó yá fi ayọ̀ ká máa fi ayọ̀ ká bẹ́ẹ̀ ìkórè rẹ dé fi ayọ̀ ká ìbànújẹ́ dópin ìbànújẹ́ dópin gbọ́ ẹsẹ̀ tó kẹ́yìn nínú orin Dáfídì yẹn ó ní ẹni tí ó ń fi ẹkún rìn lọ tí ó sì ń gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá yóò sì ru ìtì rẹ̀ ní èsì àdúrà rẹ̀ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi kí ló nílò ìyanu fún sọ fún Ọlọ́run tó bá yẹ pé o nílò ìyanu iṣẹ́ titun ìyanu àǹfààní titun ìyanu ìdáwọ́lé titun ìyanu láti lọ láti orílẹ̀-èdè kan sí òmíràn ìyanu ìwé ìrìnsẹ̀ orílẹ̀-èdè kan sí òmíràn ìyanu kí ìyanu tó nílò ó wáyé pé o nílò ìyanu abilé akàtà ìyanu àlàáfíà kòkàn lálàáfíà nínú àgọ́ ara rẹ tàbí àlàáfíà nínú ètò ìṣúná owó rẹ kó má máa ṣe bí àbíkú kí owó kó máa bá owó lọ́wọ́ rẹ kí owó rẹ kí wọn náà lè fowó ṣeun rere àwọn tó ń fi owó ṣeun rere wọn lórí méjì àwọn lórí méjì wọn náà lè fohun owó o lè fi ṣeun rere ìgbìyànjú rẹ lè já sí ayọ̀ ìgbìyànjú rẹ lórí ọ̀rọ̀ ayé rẹ ó lè já sí àlùyọ fún ẹ mo fẹ́ kó o sọ fún Ọlọ́run kó o fi ọkàn rẹ sí kó o sì fi ọkàn rẹ sọ fún Ọlọ́run mo fẹ́ fi àṣẹ lé mo pa á láṣẹ fún ọ ohun tó ṣe iyebíye sí ọ tó jọ ọ lójú tó nílò ìyanu lórí rẹ yẹn lórúkọ Jésù ní ìṣẹ́jú yìí ó yá gba èsì ìyanu lórí okòwò rẹ lórí ìdáwọ́lé rẹ lórí ọkọ lórí aya lórí ọmọ lórí òbí lórí ẹ̀gbọ́n lórí àbúrò lórí gbogbo ohun tó ṣe iyebíye sí ọ lórí gbogbo ohun tí ìfẹ́ ọkàn rẹ ń bẹ tí o nílò ìyanu sí ó yá gba èsì ìyanu rẹ farahàn lónìí ìyanu dé bá ọ lálejò mo pa láṣẹ lọ́sẹ̀ yìí lónìí jálẹ̀ oṣù yìí oṣù January yìí jálẹ̀ ọdún yìí lórúkọ Jésù ìyanu máa yí ọ ká o mo ní ìyanu ńlá látọ̀dọ̀ Ọlọ́run wa yóò yí ọ ká àwọn áńgẹ́lì Olúwa tó ń ṣiṣẹ́ ìyanu tó ń ṣiṣẹ́ àmàṣẹ́ ìyanu káàkiri lórúkọ Jésù wọn á máa ṣẹ̀ṣọ́ lórí ayé rẹ wọn á máa fi ìyanu ńlá bá ọ lò ọdún yìí ò ní parí láì ṣe wípé o ní ìrírí ìyanu Ọlọ́run lójoojúmọ́ o bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà ó yá pẹ̀lú àmì rẹ mẹ́ta pẹ̀lú àmì mẹ́ta tó nítumọ̀ àti iná lẹ́ẹ̀kan so bẹ́ẹ̀ ni yóò sì rí àmì lórúkọ Jésù iná kò yí padà Jésù Kristi Olúwa wa àmì lórúkọ Jésù àmì gbogbo àwa tí a ń fi ìṣúra wa darapọ̀ mọ́ wa lórí òkè yìí tá a sì ń fúrúgbìn fún Ọlọ́run lórí pẹpẹ yìí mo pa á láṣẹ ẹ lọ ga lọ́fẹ̀ẹ́ téèyàn bá ń ga ó máa nílò ìdíyelé ṣùgbọ́n ìwọ tó ń fi ìṣúra rẹ darapọ̀ mọ́ wa kí iṣẹ́ ìránṣẹ́ lè tẹ̀síwájú ohun tó mú wa lórí afẹ́fẹ́ ohun tó lágbára ni ìṣúra ńlá ló mú wa lórí afẹ́fẹ́ o bẹ́ẹ̀ ni ìṣúra ńlá ni ìwọ tọ́lọ́run ń lò
lókè òkun ní ìlú tá a wà nù rẹ̀ ó mọ́ra rẹ̀ ọlọ́run sì mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń jọ́sìn pẹ̀lú wa tọ́lọ́run sì ń lóyìn fún wa lórí pẹpẹ yìí lórúkọ yìí ẹ lọ ga lọ́fẹ̀ẹ́ mo ní ẹ lọ dìde lọ́fẹ̀ẹ́ ó yá kábílì ẹ lọ gbalẹ̀ ọba lọ́fẹ̀ẹ́ ó yá ju àwọn abili akapa àwọn tó jẹ́ bí ẹgbẹ́ àti ọgbà fún yín ó yá ẹ lọ tayọ lọ́fẹ̀ẹ́ ẹ lọ tayọ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà Jésù Olúwa wa ìpàdé wa á di ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá ti rí aago 10 àbọ̀ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wa ẹ̀sìn Yorùbá bẹ̀rẹ̀ a sì ṣe ìsìn Gẹ̀ẹ́sì sẹ́yìn láago 9 gbogbo àwọn kan tí mo tiẹ̀ fẹ́ràn wọ́n á ṣe ìsìn Gẹ̀ẹ́sì pẹ̀lú wọn á tún ṣe ti Yorùbá kò ń pọ̀jù àdúrà ń pọ̀jù ìyanu ń pọ̀jù mo pa láṣẹ ìyanu ìjọlójú lórúkọ Jésù yóò yí ayé àti àyànmọ́ wa ká lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ni yóò ṣe ọ̀sẹ̀ yìí á fọ́ rere o á fọ́ ìyanu a sì máa rí ìyanu ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ mo pa láṣẹ orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí fún wa bẹ́ẹ̀ ni ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú nínú ohun tó Ọlọ́run bá ti ní fún wa láti sún àyànmọ́ wa síwájú mo pa láṣẹ àníṣọ èrè wa nu bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà Jésù Olúwa wa orí ọ̀fọ̀ Ọlọ́run kó máa bá wa gbé o ká máa gbé ní àlàáfíà àti láìléwu lórúkọ Jésù Kristi Olúwa wa a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ títí di ìgbà náà ire o.